A kú dédé àsìkò yìí. Mo kí Ọlọ́run, mo sì kí ẹ̀yin ẹni Ọlọ́run. Mo kọ́kùnrin, mo kóbìnrin. Gbogbo yín pátápátá ni mo kí pé ẹ kú kalẹ̀, ẹ kú àsìkò yìí. Àtèmi àtẹ̀yin, àsìkò yìí á tù wá lára. Aburú tó ń bẹ nínú oṣù yìí kò ní jẹ́ ìpín yín, kò ní jẹ́ ìpín mi náà. Dáadáa tó ń bẹ nínú oṣù yìí, dáadáa tó ń bẹ nínú ọdún yìí, ni yóò jẹ́ ìpín mi àti yín tọmọtọmọ. Ẹ kú kó lè dáa tí gbogbo wa ń bá káàkiri, yóò dára fún wa. Ṣé ẹ ti bá mi wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Tó pé ìyẹn ṣe ń wù mí nígbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Abiz Abolade. Èmi ò wá síta láti wá parọ́ fún ẹnìkankan nínú wa. Mo wá síta láti wá sọ àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀, táwọn bàbá wa ń lò tó dẹ̀ ń jẹ́ bí idán. Mo wá síta láti wá parọ́ torí tẹ́lómi bá rí wa, wọ́n láwọn onírọ́ tún dé. Ó yẹ kó rí bẹ́ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì irọ́ pípa ni. Àmọ́ èmi ò wá síta láti wá parọ́ fún èèyàn kankan nínú wa. Àwọn nǹkan yìí táwa náà lè ṣe fúnra wa ni, kò pọn dandan kí ẹ pè wá. Àmọ́ tẹ́ bá fẹ́ bá yín ṣe, àǹfààní wà o. Ẹ lè pè wá. Ẹ̀yin tí ẹ ti dúpẹ́, tẹ́ ń dúpẹ́ lọ́wọ́ mi pé àwọn iṣẹ́ tí mo fi sílẹ̀ ẹ ti gbìyànjú ẹ̀. Ẹ dẹ̀ bá bẹ́ẹ̀ pé mo ṣe sọ yẹn gangan náà ni. Ẹ má dúpẹ́ lọ́wọ́ mi o. Ọlọ́run ọba Elédùmarè ni ọba tó yẹ kí ẹ dúpẹ́ fún. Ọlọ́run ni, èmi kọ́. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi subscribe, bá mi share àwọn fídíò yìí, ẹ like ẹ drop comment. Nǹkan tí ò bá yé yín, ẹ béèrè. Ẹ̀wọ̀n tó wà lọ́wọ́ mi, gbogbo wa la mọ̀. Lọ́dọ̀ tiwa à ń pè ní pàmbẹ́là. Nílùú tiwa, nílùú òkè, à ń pè ní pàmbẹ́là. A tún ń pè ní àgbálùmọ̀. Ìwòsàn tó ń bẹ lára àgbálùmọ̀ ó pọ̀. Fún ọkùnrin tí àtọ̀ rẹ̀ bá sàn, a máa ń fi àgbálùmọ̀ yìí a fi ń wò ó. Tọ́tà bá pọ̀ lápọ̀jù, àgbálùmọ̀ yìí ó ṣiṣẹ́ ọ̀tá. Ẹnì kan bẹ̀rẹ̀ níbi tí nǹkan ọmọkùnrin tó mẹ́hẹ. Ṣé rí àgbálùmọ̀ yìí? Kóró inú àgbálùmọ̀ ilẹ̀ ń wò ní ọwọ́ mi. Kóró inú ẹ̀ tá mọ̀ sí kóró yìí ó ní ẹ̀gúsí nínú. Ẹ̀gúsí inú ẹ̀ la máa pa. Àgbálùmọ̀ tẹ́ ń wò yìí ó ní ẹ̀gúsí nínú. Ẹ̀gúsí inú ẹ̀ jẹ́ ká wá kó pọ̀, ká pa. Kóró tó wà nínú ẹ̀ jẹ́ ká sá kó gbẹ. Tí a ti sá, ó ti gbẹ. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Bá mi share fídíò yìí káàkiri kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Ẹ dákun, abẹ́yìn ni. Bá ti wá sá kóró àgbálùmọ̀ yẹn tó ti gbẹ, ìyẹn ẹ̀gúsí tó wà nínú ẹ̀, ẹ jẹ́ ká wá kó pọ̀. Ẹ̀gúsí tí à ń jẹ, ẹ̀gúsí bàrà tó jẹ́ tiwantiwa. Èpo ẹ̀gúsí tó ti ṣẹ́kù lára èpo tó wà lára ẹ̀gúsí, ẹ jẹ́ ká wá kó pọ̀, ká wá lọ̀ mọ́ kóró àgbálùmọ̀. Ẹni tí àtọ̀ rẹ̀ sàn kó máa fi kò kọ́ mu, kó máa fi kò ẹ̀kọ́ gbígbóná lójoojúmọ́. Pẹ̀lú ògo Ọlọ́run, àtọ̀ tó sàn yìí, àtọ̀ ẹ máa kì. Bákan náà, tá a fẹ́ lò fún iṣẹ́ aṣẹ́ta, kóró àgbálùmọ̀ kan a lè lò fọ́mọ wa, ìyàwó wa lè lò ń bẹ̀, ọkọ wa lè lò. Aṣẹ́ta ni. A mú kóró àgbálùmọ̀ yìí, ẹ jẹ́ ká sá kó gbẹ, àti fọ́. Ẹ̀gúsí tó wà nínú ẹ̀, ó ti yé yín? Ẹ̀gúsí inú ẹ̀ ní. Ṣé rí ẹ̀gúsí tó wà nínú àgbálùmọ̀ yìí? A ti sá, ó ti gbẹ. Ẹ jẹ́ ká wá lọ̀ mọ́ ẹyọ wóró àtàrì kan.
ẹ yọ wóró atare kan. Tí a bá ti wá lọ̀ mọ́ ẹ yọ wóró atare kan, àti sá ó ti gbẹ. Tí a bá ti wá ń lọ̀ lọ́wọ́, kò sí nǹkan tí ó ṣe obìnrin tá a fẹ́ lo omi ọyàn yìí o. Ó dáa kí a gba omi ọyàn ìyàwó wa, torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó lè rò pé bí a fẹ́ fi ṣe nǹkan aburú ni. Tí a bá ti wá ń lọ̀ tá a ti sá tó gbẹ, ẹ jẹ́ ká fi omi ọyàn, ká gbá omi ọyàn, ká gbá sí i, ká fi omi ọyàn lọ̀, ká tún wá tún sá. Tí a bá ti wá sá tó gbẹ, ẹ jẹ́ ká fi sín gbẹ́rẹ́, ẹ jẹ́ ká fi sín gbẹ́rẹ́. Ó ṣiṣẹ́ aṣẹ́ta, ó ṣiṣẹ́ aṣẹ́ta. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí, ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi like ẹ̀. Orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Hafiz Abolade. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ní di. Korogodo ayé ò nílù fún wájú. Ó dìgbà kan náà, ó di wọ̀ bí ọjọ́ rọ̀.